nílẹ̀ yìí nínú àwọn ẹni Ọlọ́run omi ń bẹnu wọn ibi à ń lọ sí lọ́hùn ó kú sínú gbẹ́ni o ó sì fẹ́ fá ọjà kẹsí bẹ́ẹ̀ omi ń bẹnu wọn kálùwà ní tiẹ̀ omi ń wọ kálùwà títí bẹ́ẹ̀ bàbá wa Ṣẹ̀fúrà ọlọ́gbẹ́ kòtò ọgbẹ́ kànga wọ inú ẹ̀ ní ti lọ bí Ọlọ́run ká ní irú wọn bẹ́ẹ̀ omi ń bẹnu wọn àwẹ̀ ló fi ṣe bá dà omi ń bẹnu wọn Kùránì kíkà ló fi ṣe bá dà bàbá wa àgbà Sheikh Mustapha inú àwọn títọ̀ padà sọ́dọ̀ ọmọ nù o nílẹ̀ àtàlágbá bàbá àwọn àfáà ròyìn bàbá níbi tó ka Kùránì dé láyé wọ́n ní ó ti kà á dépò pé ó ti dẹran ara bàbá bọ́bá wa sùn ó ti sùn wọ́n sùn máa gbọ́ nǹkan àwọn èèyàn ká Kùránì. La ilaha illallah. nílùú yìí náà ni o omi ń bẹnu wọn ká ni wọn bẹ́ẹ̀ láwọn ńláńláńláńláńláńláńláńlá táwọn ṣiṣẹ́ ẹnu ilé táwọn kìtà ń jẹ. gbogbo yé wọn ni Islam sọ fún wa yìí pé a gbọ́dọ̀ ṣàpọ́nlé wọn a gbọ́dọ̀ yẹ wọn sí a gbọ́dọ̀ rántí wọn bí bàbá wa Ṣuaibu yìí àlàyé nínú ilé yìí a gbọ́dọ̀ rántí wọn ìsọ̀rí tẹ́ẹ̀tì rántí wọn Islam ní nǹkan mẹ́ta yẹ gbọ́dọ̀ fi rántí gbogbo àwọn bàbá wọ̀nyí ó lákọ̀ọ́kọ́ tẹ́ fi rántí wọn lájé òun ni yí pé àwọn tàdíàt níjọ wọn bẹ láyé pẹ̀lú wọn jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú wọn jíṣẹ́ Ọlọ́run wọn fèsì àwọn challenges tí èsè kan tí èsè méjì tí èsè mẹ́ta tó sì lè tẹ̀ wọ́n rí tó sì tó kún ó dúrọ́ọ̀pù sí Ọlọ́run kalẹ̀ nítorí challenges ẹ̀yọ̀ kan síbẹ̀síbẹ̀ wọ́n wọ́ ọ lọ pẹ̀lú ẹ̀ náà ni Ọlọ́run ní tí gbogbo ẹ̀ bá wá tí ò bá kílẹ̀ àti yín ẹ jẹ́ mú kan wá lára ọ̀rẹ́ mi lọ́bẹ̀. àmọ́ àṣìbùtú àtàlíbùlù lè jannata walamma ya'tikum mathalu alladhina khalaw min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u wa zulzilu hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullahi ala inna nasrallahi Islam ní tí a gbọ́dọ̀ pálé tí a gbọ́dọ̀ pàtàkì wọn wọ́n fèsì challenges wọ́n sì borí ẹ̀ ọlọ́kẹ̀lẹ̀ yìí tí ànábì fèsì ọlọ́ni. àwọn àtibútú àtẹ̀díkùlù nìjà náà ta. ọlọ́ni ẹ máa rò ẹ kàrùkọ́ àdìjẹ́ náà yìí sì bá wọn kẹ́ ẹ jí láàárọ̀ ọjọ́ kẹ́ ẹ sùn lálẹ́ kẹ́ ẹ jí láàárọ̀ kẹ́ ẹ sì dọ́mọ àdìjẹ́ náà ọlọ́run lẹ̀ lè wọ́ bẹ́ẹ̀. walamma ya'tikum mathalu alladhina khalaw min qablikum. ọlọ́ni àwọn tànáàní àwọn tí wọ́n síwájú yín láwọn ànábì àwọn tí wọ́n síwájú yín láwọn òjíṣẹ́ àwọn tí wọ́n síwájú yín láwọn àfáà láwọn wàlí Ọlọ́run ni mo fi nǹkan kàn wọ́n. masati umuliba asáwọ́dọ̀rá. ẹnu Ọlọ́run lọ̀rọ̀ tí ń jáde òkè sẹ́nìkan ní sọ. bẹ́ẹ̀ lómi bá gbé wá ń tàn án lásọdún rẹ pọ̀ Ọlọ́run gan ní sọ pé mo fi nǹkan kàn wọ́n. masati umuliba asáwọ́dọ̀rá. Ọlọ́run ni mo fara ni wọ́n mo dààmú wọn. Ọlọ́run ni mo fara ni wọ́n mo dààmú wọn mo fìdínà wọn. wàsúlì sílùú àtàyàkùlà rasúlù wàlábìnà àmàlù màrú. Ọlọ́run ni sìrìsìlù mo mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ mo mi wọ́n ẹni wọ́n fẹ́ràn jù nù o. Ànábì ní sọ̀rọ̀ Ọlọ́run ni mo mi wọ́n mo fi wọ́n. àtàyàkùlà rasúlù. Ọlọ́run ni wọ́n bọ́hùn. Rasul Ọlọ́run ló sọ Ọlọ́run ní títí tó jíjẹ́ ẹni ní sọ yí pé. walladhina amanu ma'ahu. Jésù òun nìkan àti gbogbo àwọn tí wọ́n jọ ọ̀rọ̀ wọn sí àwọn walladhina ma'ahu tí wọ́n fi ń sọ yí pé. mata nasrullah. kí ló dé ṣé bọ́ lára sí òde ní mata. ìgbà wo lànà sí ọ̀hún ìgbà wo ga lànà sí náà fẹ́ dé. ala inna nasrallahi qarib. Inna nasrallahi qarib. Ọlọ́run no. Nasrallahi qarib. Àràtẹ́ túmọ̀ àwọn ẹ̀fà ní a gbọ́dọ̀ pọ́n wọn lé nítorí gbogbo tí wọ́n fèsì láyé tí wọ́n sì borí ẹ̀. Bàbá wa Ṣuaibu yìí tó bá mọ tí wọ́n wọ́ láyé la ilaha illallah Muhammad rasulullah. Èyí tí wọ́n kó àti tó bá wọn kó. Èyí tó fi wọ́n àti tí wọ́n fi. Èyí tó fẹ́ jẹ wọ́n tí wọ́n padà jẹ.
tẹ̀ wọ́n bì tí wọ́n padà tẹ̀ mí. nígbà fẹ́ gbé wọn mi tí wọ́n padà gbé mi. tó o bá worú challenges táwọn eléyìí ń pò láyé ẹyọ kan àwọn tó kọ sọ pé Ṣéhù Ṣuaibu àlàyé àfààní. àwọn àfààní ìsìrámù wọn kápọ́n wọn lé káràntì wọn ni agbọ́dọ̀ rántí wọn nítorí challenges tó fèsì wọn tí wọ́n sì borí ẹ̀kejì ń tí Islam fẹ́ ká ṣe fún wọn ó ní gbogbo bí wọ́n bá kù sí ẹ má mẹ́nu débẹ̀. Ègbò bí tẹ́ ẹ bá ní tí wọ́n bá kù sí táwọn bàbá ń kú sí Islam ní ẹ má mẹ́nu débẹ̀ o. tẹ́ ẹ bá máa tẹ́wọ̀ ẹgbẹ́nu dákẹ́ tẹ́ ẹ bá sì máa tẹ́wọ̀ ẹ jẹ́ kí n kọ́ yín sọ́tọ̀. wàlẹ́bí ìdájà òun fi mọ́ ọ̀nà. Gílà. wàlẹ́ dájú àlìbí kùlùbìnà gílà lílábìnà àmàlù rọ́bànà ìnákàrà òmùrọ̀ yìí. ọ̀rọ̀ ní gbogbo iye wọn. wọ́n lè ní ìdájáwó mi máa àwọn bàbá àbáta ń dárúkọ wọn yìí àwọn àfa análáta ń dárúkọ wọn yìí Ọlọ́run gbẹ́dọ̀ mi wò ẹgbẹ̀tàlá àfa àti nǹkan òkun bẹ́ẹ̀ mélòó. La ilaha illallah. ìtàn ni wọ́n kà máa fi ju ète ilé àfa nìyí jẹta Ìlọrin tá a wà yìí Ọlọ́run dáwọn àfa mi wò tí nǹkan kò kún bẹ́ẹ̀ mọ́ tí nǹkan kò kù kéèyàn sẹ́kù agbára rẹ̀ ọ̀ka Ọlọ́run ní sẹ́yìn kù Ọlọ́run ló sẹ́yìn bàbá aláyé kù. bàbá wa Ṣéhù Gàzálì Sàrìkò tó ọlọ́mọṣà yá fi wọn. Amina. níjọ́ wà ní Darul Uloom wọ́n wá pèdè àdúrà àwọn àfa wa ń ṣàdúrà bẹ́lẹ̀ ìbá dé yọ ṣàdúrà fún Ṣéhù Mutar bítọ̀ bá dé yọ ṣàdúrà fún Ṣéhù Mutar bẹ́lẹ̀ ìbá dé yọ ṣàdúrà fún Ṣéhù àfa bàbá Gàzálì ló tó ẹ ṣàdúrà fún tòní náà bẹ́ẹ̀ bá rí mi ẹ̀yìn láti àwọn àná. Rabbana ghfir lana ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. àti bàbá wa ìmáàmù ní màlẹ̀ ẹ máa wọlé. Rabbana innaka ra'ufur rahim. innaka ra'ufur rahim má bá